Africa Content TV. Ọkọ oríire Àbíkẹ́ Bàṣírá. Ọmọdé kò Àbíkẹ́ dé. Barista lọ Bàṣírá. Oríire náà ní ìbàjẹ́ lọ́lọ́lọ́ ọ̀hún Bàṣírá tún ní. What is senior special assistant? She coming up, Baba Jide mi Olúṣọlá. Ọmọ Sanwó-Olú mi. Bàṣírá ọ̀rọ̀ nípa àtọ́rí ìsìnà gbélé ẹ lọ́wọ́. Orí àpò ẹ̀ ṣe pẹ̀lú commission náà. Gbogbo ẹni tó ń kí mi, àwọn ọmọ tẹ̀yìn náà ṣoríire alábàbí. Ìrí akárí gbogbo wa náà lápapọ̀. Torí mọ̀dẹ́mọ̀dẹ́ ìyẹn ní tèwé àdé. Mo bọ̀ ìyẹn ní kọ̀rọ̀ àbọ̀. Mo dẹ́pẹ́ lọ́dún mi tí mo fi ń gba ìlọ́wọ́ ayé. Tí mo fi ń gba ìlọ́wọ́ ayé o. Tí mo fi ń gba ìlọ́wọ́ ayé. Mo dẹ́pẹ́ lọ́dún mi. Mo dẹ́pẹ́ lọ́dún mi tí mo fi ń gba ìlọ́wọ́ ayé. Mo dẹ́pẹ́ lọ́dún mi tí mo fi ń gba ìlọ́wọ́ ayé. Tí mo fi ń gba ìlọ́wọ́ ayé o. Tí mo fi ń gba ìlọ́wọ́ ayé. Mo dẹ́pẹ́ lọ́dún mi. Mo dẹ́pẹ́ lọ́dún mi tí mo fi ń gba ìlọ́wọ́ ayé. Mínísítà, ọmọ náà ń fẹ́ wà o. Ọba ń fẹ́ wà o. Skimẹ̀, ọmọ náà ń fẹ́ wà o. Ọba ń fẹ́ wà o. Zito, ọkùnrin ń fẹ́ wà o. Obìnrin ń fẹ́ wà o. Akínyàlábí, èmi kọ́ lẹ̀ ń fẹ́. Olúwa lẹ̀ ń fẹ́ o. Àyìndé tí ìṣọmọ kọ̀ọ̀kan rẹ̀ o. Sáyidì Àdìgún tí ìṣọmọ kọ̀ọ̀kan rẹ̀ ọmọdé. Àyìndé tí ìṣọmọ kọ̀ọ̀kan rẹ̀ ọmọdé. Ọba níbo ló ṣe Àyìndé rẹ̀ o. Ọdún ayé ló máa jẹ́ sí ọ. Sẹ́pẹ̀ Ọlọ́run ẹ̀pẹ́ ọmọ àlàrọ̀ bí.
ẹ̀dẹ̀ o. Ọmọ ṣe mi pẹ̀lẹ́ bí ẹni láyé. Àwọn ọmọ ṣe mi pẹ̀lẹ́ bí ẹni yíyan. Aláyé ti bọ̀ ní ẹ̀dẹ̀ o. Ayé ti bọ̀ ní ẹ̀dẹ̀ o. Ayé ti bọ̀ ní ẹ̀dẹ̀ o. Ọmọ ṣe mi pẹ̀lẹ́ bí ẹni láyé. Ọmọ ṣe mi pẹ̀lẹ́ bí ẹni yíyan. Mo kọ́ lóríṣiríṣi ayé.